Awùjalẹ̀ Foye ńlá dá Wasiu Ayinde lọ́lá. Béèyàn bá gẹṣin níkùn gbajúmọ̀ olórin fújì ní King Wasiu Ayinde Marshal táwọn èèyàn tún mọ̀ sí Kwam1, ó dájú dáadáa pé tọ̀hún kò ní kọsẹ̀ rárá. Èyí kò ṣẹ̀yìn bí oyè pàtàkì kan tí wọ́n pè ní olórí ọmọ ọba tilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ tí ọba Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde fi dá a lọ́lá lásìkò ayẹyẹ ọdún ojúde ọba tó wáyé gbẹ̀yìn yìí. Aláròyé gbọ́ pé Kwam1 máa ń kópa pàtàkì lákòókò ayẹyẹ ọdún ojúde ọba àtàwọn ohun mèremère míì tó máa ń ṣe sílùú nígbà gbogbo lẹ́yìn ayẹyẹ ọdún ní ọba Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà rò papọ̀ tí wọ́n ṣe foyè pàtàkì ọ̀hún dá lọ́lá lọ́dún yìí. Oyè yìí ni wọ́n sọ pé Kwam1 ni yóò jẹ́ ẹnìkejì tí ọba ọ̀hún máa fi irú oyè pàtàkì bẹ́ẹ̀ dá lọ́lá láti ìgbà tí wọ́n ti ń ṣayẹyẹ ojúde ọba nílùú. Ẹni àkọ́kọ́ tí wọ́n foyè pàtàkì yìí dá lọ́lá ni olùdásílẹ̀ Foye City Monumental Bank olóògbé Ṣùbòmí Balógun, ẹni tó dolóògbé lọ́jọ́ 18 oṣù karùn-ún ọdún 2023 yìí. Gbàrà tí wọ́n ti foyè pàtàkì ọ̀hún dá Kwam1 lọ́lá làwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ yìí àti lókè òkun ti ń kí i kú oríire. Lára àwọn tí wọ́n ti kí Kwam1 ní ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀, abilékọ Emmanuela tó wà nílùú Saudi Arabia níbi tó ti ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ báyìí. Orí Instagram rẹ̀ ni Emmanuela ti kọ́kọ́ kí ọkọ rẹ̀ nígbàrà tí ìròyìn ayọ̀ náà dé sétìgbọ́ rẹ̀ nílẹ̀ mímọ́ tó wà lọ́hùn-ún. Ó ní inú òun dùn gidi nípa oyè olórí ọmọ ọba tí wọ́n fi Kwam1 jẹ láìpẹ́ yìí. Ó ní ohun tó dáa ni bí ọba Awùjalẹ̀ ti ṣe rò ohun tó dáa kankan òun, àti pé lára pé àwọn èèyàn mọ̀ pé ipa pàtàkì ni Kwam1 tàbí K1 kó lákòókò ayẹyẹ ọdún ojúde ọba ni wọ́n ṣe foyè pàtàkì ọ̀hún dá lọ́lá. Emmanuela sọ pé mo bá iyọ̀ olówó orí mi, inú mi sì dùn sí bí wọ́n ṣe foyè pàtàkì ọ̀hún dá ọlọ́lá báyìí. Ṣe ni ayọ̀ mi kún jọjọ nígbàrà tí ìròyìn ayọ̀ náà dé sétí ìgbọ́ mi nílùú Mẹ́kà tí mo wà níbi tí mo ti ń ṣiṣẹ́ hajj tọdún yìí. Àpẹẹrẹ pé Ọlọ́run ọba Allah gbọ́ àdúrà tí mo lọ ṣe nílẹ̀ mímọ́ nìyẹn o. Ó ti wá hàn gbangba báyìí pé ojúlówó ọmọ onílùú ni ẹ́, torí pé ìgbà gbogbo ló fi ń sapá rẹ láti jẹ́ kí ìgbéga àti ìlọsíwájú dé bá ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀. Mo kí ọ fún oríire pàtàkì tó dé bá ìdílé wa lákòókò yìí. Oyè àmọ́rí o olówó orí mi. Bẹ́ẹ̀ ni ìyàwó Kwam1 sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.